gbọ́ pàpàpàpàpà. bí ó ti máa dà mí láàmú náà nu. wọ́n ti ṣe já ẹgbàá nu wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí náà. wọ́n ní wọ́n bá yín fọṣọ àwọn kan ní wọ́n bá yín fọṣọ. wọ́n ń sọ̀rọ̀ nípa fóònù pé ẹnìkan ní fóònù lọ́wọ́ ṣé lóòótọ́ ní òun náà. wọ́n máa ń ná o. You don't want to go home with this baby the way she is disturbing us, we will kill her o. wọ́n ń ta oúnjẹ mọ́ etí aṣọ. a kí gbogbo wa pé a kú àtàárọ̀ a kú òwúrọ̀ a kú ọ̀sán a kú àṣálẹ́ ní ọmọ àsìkò tẹ́ ń wò mí ṣùgbọ́n orúkọ tèmi ò yí padà ajíhìnrere obìnrin Bọ́sẹ̀ Ẹ̀bọ́dà Gbádébọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀rọ̀ mi tọ́pẹ́. ọ̀rọ̀ mi tọ́pẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́. ìkan lára àwọn tó lọ tó bọ̀ òun la gbé wá lẹ́nu láti bá wa sọ̀rọ̀ wọ́n wá láti dúpẹ́ wọ́n wá láti sọ àwọn ìpèníjà àwọn tí wọ́n ní níṣe tí wọ́n dé ẹ kí wọn. ọ̀nà ẹ kúrò lẹ́ máa ẹ kí gbogbo èèyàn kẹ́dẹ̀ dárúkọ yín a kí gbogbo àwa ènìyàn a dúpẹ́ ní ọwọ́ yín fún àtìlẹ́yìn yín fún ìrànlọ́wọ́ yín fún àdúrótì yín fún àdúrà yín fún àwẹ̀ yín a kí gbogbo yín o a sọ wípé ẹ ṣé o lágbára Ọlọ́run ibi ò ní bẹ́yìn náà o. àmín. orúkọ yín. orúkọ mi ni Dáhùnsí Mary Tèmítọ́pẹ́. tá a bá gbàgbé á rí i pé orúkọ tó máa ń dá náà nìyí ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe fídíò nígbà tó wà lọ́dọ̀ àwọn aráabí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àti rojú wọn àti rí ọmọ àti rí ọkọ wọn gan wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n wà ní ààyè wọn gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. mi ò ní béèrè ìbéèrè púpọ̀ ṣùgbọ́n màá béèrè bíi méjì àbí mẹ́ta lọ́wọ́ wọn ṣé ẹ lè sọ fún wa ní kékeré ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe kó yín. ọ̀gá ó jẹ́ ìròyìn pé a lè sọ tán ni ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n wá kó wa school náà la wà láàárọ̀ it was after the assembly so bí a ṣe parí assembly tí a wọnú class ní on the 15th May ní ọdún tí a wà yìí 2026 à ń ṣiṣẹ́ bí àwọn ọmọ ṣàṣe wọlé kò pẹ́ sígbà yẹn tí wọ́n jẹ breakfast wọn tán tàdé ní pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni àkàngbọ́ pà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 
kàn gbọ́ lie down lie down lie down lie down bá a ṣe lie down o bá a ṣe ń gbọ́ nìyẹn gbígbọ́n tí mo kàn gbọ́ ìkànnì wọn kàn hàn mí lápá mú láti inú kíláàsì ọ̀dọ̀ mi ó di children class bí mo ṣe dé children class ló bá sọ fún mi pé kí n máa pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn má sunkún mọ́ bí mo ṣáà ṣe débẹ̀ báyìí àwọn ọmọ yẹn wọ́n sọ̀ráǹdì mi wọ́n ṣáà sunkún gbogbo wọ́n dì mí mú wọ́n fà mí láṣọ so mo ṣáà pẹ́ẹ̀tì wọn ní kí n sọ fún wọn pé kọ́ má sunkún mọ́ mo ṣáà ní láti pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn wọn ṣáà kì í mọ́ bọ́ gbogbo wọn ti fa aṣọ mi wọ́n ṣáà dì mí mú àfi bó ṣe yá bí wọ́n ṣe wá kó gbogbo wa nù àtàwọn ọmọ àtèmí bí wọ́n ṣe kó wa bọ́ síta nìyẹn bí wọ́n ṣe ní ká máa gun ọ̀kadà nù mo ṣàtẹ̀ kọ̀ọ̀kan ń yarí díẹ̀díẹ̀ pé èèyàn náà ń ṣe pé kínní bí wọ́n ti ṣe já ẹgbà nù bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nà mí nù ìgbàlọ́mọlẹ́yìn ìgbà tí pọ̀ ká mọ́ èmi náà ṣàfihàn ọ̀kadà ìgbà tá a ṣàgùn lọ́sàn fẹ́ tiwa pé don't fear no problem we will not harm you we will not kill you we will not do eré la pé o eré la pé eré la pé o lọ́sàn ti kó wa wọnú ogbó lọ́nu o. ìbéèrè kan ń jà gbùdùgbùdù ní ọkàn gbogbo wa wọ́n ní wọ́n bá yín fọṣọ àwọn kan ní wọ́n bá yín fọṣọ ṣé lóòótọ́ ni. ṣé aṣọ ti tèmi àbí ti tọ́mọ́. ṣé wọ́n bá àwọn ọmọ kan fọṣọ tàbí wọn bẹ́ẹ̀ nìkan kan fọṣọ. wọ́n bá àwọn ọmọ kan fọ aṣọ nígbà tó kú dẹ̀dẹ̀ bóyá kú bí ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ rìlíìsì wa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ aṣọ àwọn ọmọ yẹn bí ọmọ mẹ́wàá ní ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣàṣe bẹ̀rẹ̀ sí ní fọ nìyẹn títí so ọjọ́ tó máa rìlíìsì tiwa ni wọ́n sọ fún wa láàárọ̀ wọ́n sọ fún wa tán pé òní o ẹ̀ ń lọlé o ó yẹ ìdílé kẹ́ wá lọ wẹ̀ àbá sọ pé àwọ̀ ọ̀wẹ́ ó tọ́lọ́run ti ṣeun à ń lọlé wọ́n bá ní àásọ yín dọ̀tí ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́nu àní kò sí problem bá ṣe máa lọ náà nu ẹ ṣeun àfọṣọ
kò jẹ́ bó ṣe jẹ́ ṣe. Ìbéèrè kan tún wà, wọ́n ń sọ̀rọ̀ nípa fóònù pé ẹnìkan ní fóònù lọ́wọ́, ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni gbogbo wa ni wọ́n gba fóònù wa ní ọjọ́ yẹn, bọ̀ ní ọjọ́ tí à ń bọ̀ wá wọ́n dá fóònù ẹnìkan padà. Wọ́n ní pé ká fi mọ́ pe àwọn òbí wa ní ilé láti lè wá pàdé wa, kán lè kó wa jáde ní inú igbó torí a lè má mọ ọ̀nà. Ìdí nìyẹn tí wọ́n fi rìlíìsì fóònù ènìyàn. Ó ga ọ, wọ́n ti níròyìn táfojúbà lágbára Ọlọ́run, àwọn onírúurú ẹ̀ mọ́ òun àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí wa. Mo rí i pé látàárọ̀ bọ́mọ yìí ṣe ń fà yín lọ́wọ́ ló ń fà yín lápá ló ń fà yín lẹ́sẹ̀. Báwo lẹ ṣe nínú igbó dẹ̀yìn, ṣé wọ́n máa ń nà òun náà? Wọ́n máa ń nà ó. Àánú ni mo rí gbà bí mo ṣe máa ń dì máyà káàkiri náà nu. Kì í jẹ́ kí n nísinmi, ìjẹ̀gbọ̀n lọ́tùn ìjẹ̀gbọ̀n lósì. Mo èsì fẹ́ kọ́ ọmọ ó sunkún, wọ́n ní ò gbọ́dọ̀ sunkún. Ìgbà tó yá ni wọ́n ní ń fáwọn ní problem. This your baby is giving us problem. Hey, if you did not take care of this your baby, and if you don't want to go home with this baby the way she is disturbing us, we will kill her o, we will kill her o. Ibi tí mo ti wá rí pé eléyìí kìí ṣeré o. So bí mo ṣe máa ń dì máyà nù ní gbogbo ìgbà, so èmi gan mi nísinmi, kò sí oorun fún mi, kò sí pé bóyá mo fẹ́ sinmi. Bí mo ṣe máa ń dínú, màá gbé, màá pọ́n, màá tú, màá ṣe gbogbo ẹ̀. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lágbára Ọlọ́run, àtẹ̀yìn àti bàbá ẹ jèrè rẹ̀ wò ní kó mọ yín lọ́wọ́, yóò dàgbà yóò tàgbàdà yóò sì gbé ayé ṣe rere lórúkọ Jésù. Nǹkan míì tí mo tún fẹ́ béèrè ni wípé Abidat ọmọdún méje tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀, ó jẹ́ kó yé mi wípé ẹ máa ń ta oúnjẹ mọ́ etí aṣọ, bẹ́ẹ̀ máa ń ta mọ́ bí swẹ́tà. Bẹ́ẹ̀ ni mà. Òótọ́ ni ẹ máa ń ta oúnjẹ lóòótọ́ ni. Mà kí n fọ aṣọ yìí. Kò kàn yín ẹ̀kan wo pé kó ṣáà ti jẹ tí mo rí nǹkan jẹ kó má bàa mọ dà wá láàmú. Ní ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ lọ mo ṣe gba ọmú lẹ́nu rẹ̀ ni. So yóò jẹun lóru, so oúnjẹ ìṣẹ́jú ni oúnjẹ. So ìgbà tí ò sí mísìmí tí mo lè má bá fi oúnjẹ pamọ́, so swẹ́tà tó wọ̀ òun ni mo bọ́ lọ́rùn rẹ̀, nínú rẹ̀ ni màá bá bu oúnjẹ yẹn sí. So anytime tó bá ti di pé bóyá ó ń pé ó ń ṣe, màá wà bá a mú jáde níta yẹn á ṣàfún ní. Wọ́n dẹ̀ kí ní bá ń fún. Wọ́n máa ń rí wa o. Wọ́n dẹ̀ ní sọ̀rọ̀. Wọn kì í sọ̀rọ̀. So ìgbà tó yá wọ́n ní oúnjẹ tí ń jẹ ó ti pọ̀ jù. Wípé kí ló dé tí mò ń fún lóúnjẹ ní ìṣẹ́jú. Mo ní mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mú lẹ́nu rẹ̀ ni. Wọ́n wá ní àwọn ò ní fara mọ́ kí n máa di oúnjẹ sínú swẹ́tà. So wọ́n ṣàtún gba swẹ́tà yẹn ní ọwọ́ mi. Àwọn ni wọ́n ṣàtún bá wọ́n ní àwọn ọba bu oúnjẹ yẹn pamọ́. So àwọn ni wọ́n ṣàn padà bù fún un, bọ̀ wọ́n máa wo táìmù ni láti fún un. So kò bá kò bá sun ẹ̀jẹ̀, ó di táìmù tí wọ́n wò fún yẹn, ó dìgbà tó bá tó pé kí wọ́n tó fún ní oúnjẹ. So màá nílò láti máa pẹ́ẹ́tì ẹ̀ kó má bàa lọ́yàn mọ́ débi tó dá padà. lọ́yàn mọ́ débi tí màá dọ́yàn padà fún un. Màá nílò láti máa pẹ́ẹ́tì ẹ̀ bí ó ti máa dà mí láàmú náà nu. Kò ní jẹ́ kí n jókòó, kò ní jẹ́ kí n sinmi, kò ní jẹ́ kí n sùn bí ti ṣe náà nìyí. My people, we have seen that it was God that saved this girl from these people. It has been God all the while. It is His faithfulness that kept all of them alive. We return all glory back to God. But I don't know. I want her to tell you account number, because you have been asking that you want her to tell you account number so that you can send the money directly to her, and I would love that. But I want to plead with you, please send good money. Presently she is out of job and she has nothing that she's doing, so please do something tangible, and I pray that the Lord will bless you as you are blessing her in the name of Jesus. Ẹ pé account number yìí. 0023 044 022. Dáhùn sí Mary Tèmítọ́pẹ́, Stanbic Bank. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣé fún wíwò.